Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé ní Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Fẹ́ kí n káàbọ̀ sórí ètò wa rẹ̀ fẹ́ fún ìyípadà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ọkàn tí wọ́n ti ń bá kópa nínú orí ètò yìí. Ẹ jẹ́ ká mú Bíbélì wá ní àkókò yìí. Ìwé Númérì ni mo fẹ́ kà. Númérì orí 10 wọ́n ka ẹsẹ̀ 29 àti ẹsẹ̀ 30. Mo fẹ́ fi ìwàásù yìí pè wá níjà gidi gan. Mo fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan yín kí ẹ tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run yìí, torí pé ó jẹ́ ohun tí yóò ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ sọ nínú ìwé Númérì orí 10 ẹsẹ̀ 29 pé Mósè sì wí fún Óbábù ọmọ Rágúélì ará Mídíánì àna Mósè pé àwa sì ń lọ sí ibi tí Olúwa ti wí pé èmi ò fi fún yín, wá bá wa lọ, àwa ò ṣe ọ́ ní oore. Ẹgbẹ́ ìpè yẹn ó ní wá bá wa lọ, àwa ò ṣe ọ́ ní oore. Ẹgbọ́n bọ́lọ̀ tó tẹ̀lé, nítorí pé Ọlọ́run ti sọ̀rọ̀ rere nípa Ísírẹ́lì. Ẹwà ẹsẹ̀ 30 ó ní òun sì wí fún un pé èmi kì yóò lọ, ṣùgbọ́n èmi ò padà lọ sí ilẹ̀ mi àti sọ́dọ̀ ará mi. Mo pe kókó rí wàásù yìí ní wá bá wa lọ, nítorí pé Ọlọ́run ti sọ̀rọ̀ rere. Wá bá wa lọ torí pé Ọlọ́run ti sọ̀rọ̀ rere. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa ẹ ṣé fún ohun tí ẹ jẹ́ nínú ayé wa. Ẹ ṣé fún agbára tí ń bẹ nínú ọ̀rọ̀ yín. Ẹ ṣé fún iṣẹ́ tí ọ̀rọ̀ yìí ṣe láyé wa. Mo gbàdúrà pé kí ẹ lè bẹ̀ wá wò nípasẹ̀ ọ̀rọ̀ yìí lónìí, kí ọ̀rọ̀ yìí kí ó lè ṣe ayé wa ní rere. Olúwa mo gbàdúrà pé kí ẹ ràn wá lọ́wọ́ láti dáhùn sí ìpè tó ṣe pàtàkì yìí, káwọ́ ṣe kọ̀yìn sí ìpè ńlá yìí. Ògo ni forúkọ mọ́ yín torí pé ó ṣe eléyìí fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ó ní ẹ ká lọ pẹ̀lú wa, wá bá wa lọ. Ẹ ti sọ̀tọ̀ yìí fún yín pé bàbá àna Mósè ó wá bẹ̀ wò. Nígbà tí àna Mósè wá bẹ̀ wò, ó fún ní àwọn ìmọ̀ràn kan tí ó sì jẹ́ ìmọ̀ràn tí ó dáa, tó jẹ́ ìmọ̀ràn àgbà. Nígbà tí ó gbà ní àwọn ìmọ̀ràn yìí tán, Mósè wá rí i pé ó ṣe pàtàkì kóun sọ òtítọ́ tí ó wà ní ibi ohun tó ń ṣẹlẹ̀ fún. Mósè wá fún pé bàbá ẹ bá wa lọ sí ibi tí à ń lọ. Ibo ni wọ́n láwọn lọ? Ó ní àwọn lọ sí ibi tí Olúwa ti wí pé èmi ò fi fún yín. Ó túnmọ̀ sí pé wọ́n lọ sí ilẹ̀ ìlérí. Jẹ́ kí n kọ́kọ́ sọ ọ̀rọ̀ yìí kí ó lè yé wa pé ilẹ̀ ìlérí kì í ṣe àpèjúwe ìjọba ọ̀run. Torí pé ilẹ̀ ìlérí jẹ́ ibi tó yẹ pé nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì wọbẹ̀, nígbà ó yá la kó wọn lẹ́rú kúrò níbẹ̀. Èèyàn lè wọ̀ ìjọba ọ̀run ká tún kó lẹ́rú kúrò níbẹ̀. Ṣùgbọ́n ibi tí ilẹ̀ ìlérí ó jẹ́ àpẹẹrẹ ìgbé ayé aṣẹ́gun. Fún àwa tí a ti jẹ́ ọmọ Ọlọ́run, èèyàn lè jẹ́ aṣẹ́gun lónìí kó má jẹ́ aṣẹ́gun lọ́la o. Èèyàn lè ṣe dáadáa lónìí kó má ṣe dáadáa lọ́la. Ó pè fún ìkíyèsára àti ìfọkànsí. Ṣùgbọ́n ohun tí Mósè ṣe ni pé ó ní ìwọ náà wá darapọ̀ máa wà aṣẹ́gun. Wá darapọ̀ máa wà tí a lè tẹ̀síwájú ní ojú ọ̀nà ibi tí Ọlọ́run fi wá sí. Ṣùgbọ́n ó jẹ́ ohun ìbànújẹ́ láti gbọ́ pé Óbábù ọmọ Rágúélì ará Mídíánì àna Mósè wípé òun ò ní lọ. Ó lóun lọ sínú ìṣẹ́gun tóun. Òun sì fẹ́ jó kalẹ̀ sínú ìjákulẹ̀ ni. Tí n bá ka ìtàn yìí fún yín, tí mo bá fi àwọn ẹsẹ̀ bẹ́ẹ̀lì mi hàn yín nínú ìwé Joshua, ẹ ó rí pé bàbá yìí wọ́n bógun lọ. Kì í ṣe àwọn nìkan ló bógun lọ. Bálámù ọkùnrin asọ̀rọ̀ ṣẹ́ni, òun náà bógun lọ. Ìwé Joshua fi hàn wá pé Bálámù pẹ̀lú ó kú nígbàtí Ísírẹ́lì borí ilẹ̀ Mídíánì. Ṣùgbọ́n bàbá Óbábù yìí pẹ̀lú àwọn náà lọ sí, nítorí pé
wọ́n kọ̀ jálẹ̀ láti bá wọn lọ. Jẹ́ kí n fi ọ̀rọ̀ yìí pé wọn náà níjà pé wá bá wa lọ. Ó sì nídìí tí Mósè fi sọ pé àwọn ò ṣe níre. Wo ìdí tó fi pè sí ìrìn àjò yìí wípé wá bá wa lọ. Ó ní pé nítorí pé Ọlọ́run ti sọ̀rọ̀ rere. Ṣé ẹ rí ẹ̀yin ènìyàn tí Ọlọ́run bá sọ̀rọ̀ kò sí nǹkan míì tó dàbí ohun tí Ọlọ́run bá sọ. Torí pé nǹkan kìíní nípa ohun tí Ọlọ́run bá sọ ni pé yóò ṣẹ. Nǹkan kejì tó wà nípa ohun tí Ọlọ́run bá sọ ni pé fún ẹni tó bá gbàgbọ́ òun tọ̀ yín yóò jèrè rẹ̀. Nǹkan kẹta tó wà nípa ohun tí Ọlọ́run bá sọ ni pé kò sí ohun tó lè yí padà. Èyí ò rí pé nígbà tí àwọn áńgẹ́lì yẹn àti àwọn èèyàn sọ tẹ́lẹ̀ nípa arábìnrin wa Màríà ìyá Jésù. A rí pé Elizabeth Màríà sì dáhùn ní ẹsẹ̀ 49 pé ní ìwé Lúùkù orí kìíní ẹsẹ̀ 49 Màríà sì dáhùn ó ní ọkàn mi yin Olúwa lógo nígbà tó gbọ́ àwọn ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní ọkàn ń ṣe kí ni ó yin Olúwa lógo. Ó ní ẹ̀mí mi sì yọ̀ sí Ọlọ́run olùgbàlà mi nítorí pé ó ṣíjú wo ìwà ìrẹ̀lẹ̀ ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀. ṣáàwó láti sí lọ gbogbo ìran ènìyàn ni yóò máa pè mí ní alábùkún fún. Ẹsẹ̀ 51 ní nítorí ẹni tí ó ní agbára ti ṣe ohun tí ó tóbi fún mi, mímọ́ sì li orúkọ rẹ̀, àánú rẹ̀ sì ń bẹ fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ láti ìran dí ìran. Nígbà tí Elizabeth arábìnrin rẹ̀ tó sọ fún pé ohun tó wà nínú ẹ̀ alábùkún fún ni, tó sọ gbogbo ohun tí tó kún fún ìmọ̀ tó sọ̀rọ̀ tán, arábìnrin yẹn yọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ wá wo bàbá ó bá bù yìí, àwọn ò yọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run rárá. Wọn kò jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run yìí kó ru àwọn sókè. Wọn kò jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí Ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́. Mo ṣe fẹ́ pè ọ́ pé kó wá bá wa lọ yìí, má jẹ́ kí ọ̀rọ̀ ẹnu tèmi kó ràn ọ́ lọ́wọ́, ṣùgbọ́n jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́ lónìí. Nítorí pé Ọlọ́run ti sọ̀rọ̀ rere. Ọlọ́run ti sọ̀rọ̀ rere nínú ìwé Númérì orí 10 ẹsẹ̀ 29 yẹn. Ó wí fún Hóbábù ọmọ Rágúẹ́lì ará Mídíánì àná Mósè pé àwa sì ń lọ sí ibi tí Olúwa ti wí pé Olúwa ló wí bẹ́ẹ̀ pé òun mú wọn lọ bẹ̀, pé èmi ò fi fún yín, wá bá wa lọ, àwọn ó sì ṣe ọ́ lí oore nítorí Olúwa ti sọ̀rọ̀. Mo sọ pé mo fẹ́ bọ́ sọ̀rọ̀ pé wá bá wa lọ nítorí Olúwa ti sọ̀rọ̀. Bá wa lọ sínú kiri, nǹkan kiri tí mo fẹ́ kó bá wa lọ náà ni pé kó bá wa lọ sínú ìgbàlà. Wá sínú ìgbàlà, wá darapọ̀ mọ́ wa nínú ìgbàlà, nítorí pé Ọlọ́run ti sọ̀rọ̀ nípa ìgbàlà. Wá bá wa lọ, má dàbí Hóbábù. Wọ́n bọ́ sọ̀rọ̀ gbàlà lójoojúmọ́, ó sì ń fi gbàlà dọ́là. Má ṣe bá mọ́. Wọ́n bọ́ sọ̀rọ̀ lójoojúmọ́, ó sì sọ pé èmi Ọlọ́run má jẹ́ nígbàlà. Wọ́n bọ́ sọ̀rọ̀ gbàlà lójoojúmọ́, ó sọ pé kò kàn ọ́. Wọ́n bọ́ sọ̀rọ̀ nípa ìgbàlà lọ́tún lọ́sì, ò ń gbọ́ lórí móhùnmáwòrán, ò ń gbọ́ lórí asọ̀rọ̀mágbèsì, ò ń gbọ́ lórí àwọn tí wọ́n wàásù káàkiri nídàájí, ò ń gbọ́ nípa ìwé ìléwọ́ tó ti fi lé lọ́wọ́. Wá bá wa lọ sínú ìgbàlà, wọ́n sọ pé ò fẹ́ gbàlà. Ìbùkún Ọlọ́run púpọ̀ wà nínú ìgbàlà. Mo ti kọ́ ọlọ́pọ̀lọpọ̀ àǹfààní tó wà nínú ìgbàlà, ṣùgbọ́n jẹ́ kí n tó rán ọ létí wípé ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 14 ó bá wa sọ nǹkan kan nípa ìgbàlà. Jòhánù orí 3 ẹsẹ̀ 14 ó bá wa sọ nípa ìgbàlà. Ó ní ẹni tó bá gbọ́ ọmọ gbọ́ ṣe kí ni ó lọ ní ìyè. Ọlọ́run ló sọ̀rọ̀ níbẹ̀ wípé ẹni tó bá ti gbọ́ ọmọ gbọ́ ṣe kí ni ó ní ìyè. Ẹni tí kò bá gbọ́ ọmọ gbọ́ nǹkan ó ní kò ṣe kí ni kò ní ìyè. Ó ní ìbínú Ọlọ́run tún ṣe kí ni ń bẹ lórí rẹ̀. Wọ́n bá wa lọ sínú ìgbàlà nítorí Ọlọ́run ti sọ̀rọ̀ nípa ìgbàlà. Ọ̀rọ̀ tó Ọlọ́run sì sọ nípa ìgbàlà yìí ó jẹ́ ọ̀rọ̀ tó dára púpọ̀. Ẹni tí ó bá gba ọmọ gbọ́ ó ní ìyè àìnípẹ̀kun, ẹni tí kò bá gba ọmọ gbọ́ kì yóò rí ìyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Wọ́n bá wa lọ sínú ìgbàlà, wọ́n gba Jésù ọmọ Ọlọ́run gbọ́. Nítorí pé tó bá ti gba Jésù ọmọ Ọlọ́run gbọ́, ohun tó ní náà ní ìyè àìnípẹ̀kun. Tó o bá ti gba Jésù gbọ́, ò lè ní ìyè àìnípẹ̀kun. Ohun tó Ọlọ́run sọ nìyí.
wá bá wa lọ sínú ìgbàlà nítorí pé ìbùkún bẹ nínú ìgbàlà. Ìbùkún náà ni pé ìyè àìnípẹ̀kún wà fún ọ. Wá bá wa lọ, wá bá wa lọ, wá bá wa lọ torí pé Ọlọ́run ti sọ̀rọ̀. Kí ni Ọlọ́run sọ? Jòhánù orí 10 ẹsẹ̀ 22. Jòhánù orí 10 ẹsẹ̀ 22. Kí ni Ọlọ́run sọ nípa ìgbàlà? Ó lè ní sì fi wọn ní ìyè àìnípẹ̀kun, wọn kì yóò sì ṣègbé láéláé, kò sí ẹni tí ó lè já wọn kúrò ní ọwọ́ mi. Ohun tó Ọlọ́run sọ nípa ìgbàlà yìí mà dá púpọ̀, wípé tó bá ti gba Jésù gbọ́ ó ní ìyè àìnípẹ̀kun. Tó bá ti wá ní ìyè àìnípẹ̀kun yẹn, ó lóò ní ṣègbé mọ́ láéláé. Ó túmọ̀ sí pé tó bá ti bọ́ sínú ìgbàlà, tó bá ti bá lọ sínú ìgbàlà tí ń bẹ nínú Jésù Kristi, ìgbàlà ọ̀fẹ́ yìí wò ó bọ́ lọ́wọ́ ọ̀run àpáàdì. Ó lóò ní ṣègbè mọ́ láéláé. Ó tún lẹ́nikẹ́ni kò lè jẹ́ ọgbà kúrò lọ́wọ́ òun. Ọmọ tí ẹ̀mí máa ń sọ níbí yìí pé tí Jésù bá fi ọ sínú ọwọ́ rẹ̀, tó bá yẹ pé o gba Jésù Kristi gbọ́, wo ẹ̀mí ò gbé ọ báyìí, yóò gbé ọ sínú ọwọ́ Jésù Kristi. Ó ní ohunkóhun ayé, èṣù, ẹ̀ṣẹ̀ kò lè jẹ́ ọgbà kúrò lọ́wọ́ òun. Ó túmọ̀ sí pé níbo ló wà títí láéláé o, inú ọwọ́ Jésù Kristi. Ǹjẹ́ ibi tó dà ní ibi? Bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ ibi tó bójúmọ́ ní ibi? Bẹ́ẹ̀ ni. Inú ọwọ́ Olúwa. Ẹsẹ̀ 29. Ó ní bàbá mi, ẹni tó fi wọ́n fún mi pọ̀ ju gbogbo wọn lọ, kò sì sí ẹni tí ó lè já wọn kúrò ní ọwọ́ bàbá mi. Wọ́n bá lọ sínú ìgbàlà ayérayé, ìgbàlà ìnípẹ̀kun. Wọ́n bá wa lọ. Bẹ́ẹ̀ tó bá ti ní ìgbàlà yóò wọ ìjọba ọ̀run. Kò ní sí ẹkún mọ́, kò ní sí òṣè mọ́, kò ní sí ìbànújẹ́ mọ́. Wọ́n bá wa lọ sínú ìgbàlà. Ìpè àkọ́kọ́ nìyí. Wọ́n bá wa lọ sínú ìgbàlà. Wá bá wa lọ sínú ṣíṣípẹ̀. Ó ní ìpè kejì. Wá bá wa lọ sínú kó o máa gbàdúrà. Kò sí àǹfààní nínú yíyọjúlé káàkiri. Ìpè sí àdúrà ni pé kó o lè tọ̀ Ọlọ́run lọ fúnra rẹ̀. Ṣé o mọ̀ tí Ọlọ́run sọ nípa ẹni tó bá ń gbàdúrà? Ìwé Jeremáyà orí 23. Ìwé Jeremáyà orí 23 ẹsẹ̀ 3. Ẹsẹ̀ méjì tí ó dùn púpọ̀ ní ẹsẹ̀ náà. Ó wí pé ké pè mí, èmi ó sì dá ọ lóhùn. Èmi ó fi ohun ńlá àti alágbára hàn ọ́ tí ìwọ kò mọ̀. Wá bá ọ lọ sínú bíbẹ̀rẹ̀ ṣíṣípẹ̀ nílọ sọ́dọ̀ Ọlọ́run pé Olúwa ṣàánú fún mi. Wọ́n bá lọ sínú níwájú Ọlọ́run pé Olúwa ràn mí lọ́wọ́. Wọ́n bá lọ sínú sọ́dọ̀ Ọlọ́run nínú pé Olúwa ṣe báyìí, nítorí pé Ọlọ́run ti sọ̀rọ̀ nípa ẹni tó bá ké pé òun ó ṣe kí ni o, òun ó dá òun lóhùn. Yóò ló ké pe Olúwa last. Ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ti jí kó lè wa ilé wòlíì la máa lọ. Ilé aládùúrà la máa lọ. Aago 5 báyìí. Ẹlòmíì tí ẹ̀ ti gbàgbọ́ pé òun gbọ́dọ̀ lọ ṣòru lálẹ́ ọjọ́ Ẹtì torí pé ìjọ náà làwọn ẹ̀mí èṣù máa ṣiṣẹ́. Ìjọ yóò lẹ̀mí èṣù òṣìṣẹ́. Àdìbá ọ̀rọ̀ nínú pé kó bá Ọlọ́run sọ̀rọ̀ fúnra rẹ̀. Ìpè Olúwa ṣaláàbò mi, Olúwa pa mí mọ́, Olúwa gbé mi ró, Olúwa dì mí mú, Olúwa ṣe gbogbo tí ṣe tèmi láṣẹ pé bẹ́ẹ̀ ni sọ pé kẹ́pẹ́ mi, èmi ò dá ọ lóhùn. Èmi ò fọwọ́ náà àti alágbára tí ìwọ kò mọ̀. Wá bá wa lọ sínú àdúrà gbígbà torí pé àdúrà máa ń gbà. Yorùbá tiẹ̀ ní àdúrà ní gbà, agbára kìí ṣe kí ni kì í gbà. Ọ̀pọ̀lọpọ̀ agbára ló ti sunko. Ọ̀pọ̀lọpọ̀ agbára ló jẹ́ pé ó ti ti àwọn ènìyàn ṣiṣẹ́. Agbára Ọlọ́run kì í tí èèyàn ṣiṣẹ́. Bọ́ tó bá ti wá síwájú Olúwa láti gbàdúrà, ó rí ìdáhùn àdúrà. Wá bá wa lọ sínú àdúrà gbígbà. Mo ti pè ọ́ pé kó bá ọ lọ sínú ìgbàlà nítorí pé Ọlọ́run ó ti ṣèlérí pé ẹni tó bá ti nígbàlà kò ní ṣègbé. Wá bá ọ lọ sínú àdúrà nítorí pé Ọlọ́run sọ pé òun ó dáhùn. Kò kàn sọ pé òun ó dáhùn nìkan, Ọlọ́run ti fún ńlá àtàlágbára tá ò mọ̀ hàn wá. Ju ohun tá a béèrè lọ lọ́lọ́run yóò ṣe. Ju ìmọ̀ wa lọ́lọ́run yóò ṣe. Tá a bá tó kú ọ̀nà bá darapọ̀ mọ́ wa. Mo ní wá bá wa lọ nítorí pé Ọlọ́run ti sọ̀rọ̀.
wá bá a lọ sínú sísin Jésù. Iṣẹ́ ìsìn máa dára púpọ̀. Ìpè kẹta nìyẹn. Wá bá a lọ sínú iṣẹ́ ìsìn. Ǹjẹ́ o mọ̀ rí? Kò sí ohun tá a ṣe fọ́lọ́run tó gbé. Ṣé o máa ń sàndà mẹ́wàá? Ó lóun ó bàjẹ́ irú nítorí tiẹ̀. Ṣé òun kọrin nínú ẹgbẹ́ akọrin? Tó o bá ń sin Ọlọ́run tọkàntọkàn, ó lérè. Kọ́ríńtì kìíní. Kọ́ríńtì kìíní orí 15. Ẹsẹ̀ Bíbélì yìí ó ń wá sí mi lọ́kàn déédéé lẹ́nujọ́ mẹ́ta yìí púpọ̀. Tẹ́ pé mo sì rí dájú pé mò ń fi hàn àwọn ènìyàn léra wọn. Wọ́n àwa tá a ti dáàpọ̀ nípa níní ìgbàlà. Ìwé sọ ní ẹsẹ̀ 57 àti 58 pé ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi. Nígbà tí ẹ bá ti gba Jésù Kristi, mo sọ wọn pé tó bá ti wá sínú ìgbàlà ó ti dá ṣẹ́gun fa. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Bí wọ́n sọ pé nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́, ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀ kí ẹ sì máa pọ̀ sí ní iṣẹ́ Olúwa. Mo wá ní wá darapọ̀ mọ́ wa nínú iṣẹ́ Olúwa, kó o máa pọ̀ sí nínú ṣíṣiṣẹ́ Olúwa. Wọ́n torí pé kí ẹ sì máa pọ̀ sí ní iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo, nítorí níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ yín kì í ṣe asán nínú Olúwa. Tẹ́ ẹ bá ti ṣiṣẹ́ Olúwa, ní tó dájú ó ní pé kò lè já lásán. Wá bá wa lọ sínú iṣẹ́ Olúwa, nítorí pé Ọlọ́run ti sọ̀rọ̀ pé ò lè ṣe lásán, ó lérè. Ṣé òun gbálẹ̀ jọ Ọlọ́run? Ó lérè. Ṣé òun kọrin? Ó lérè. Ṣé òun ṣaṣọ́nà? Ó lérè. Mọ́yìn aṣọ́nà tí máa ń mówó Ọlọ́run lọlé o, ọ̀rẹ́ lọlé tí ó yọnú ẹ̀. Àwọn aṣọ́nà kan ti ẹ̀wà tẹ́ pé wọ́n á máa gbowó oṣù àbówó ọ̀sẹ̀. Wọ́n jẹ́ èèyàn fún ọ lérè, jẹ́ kọ́lọ́run fún ọ lérè. Mọ́yà òṣìṣẹ́ ìjọ tó jẹ́ pé ìrètí wọn ni pé kí wọ́n kí wọn kú iṣẹ́. Ó ti gbèrè inú téèyàn bá ti kí ọ kú iṣẹ́. Ọlọ́run kí ọ kú iṣẹ́. Wá bá wa lọ. Mọ́jọ sú ọ máa pọ̀ sí nínú iṣẹ́ rere nígbà gbogbo, torí pé Bíbélì wí pé kì í ṣe lásán. Tọ́lọ́run bá sì ti sọ pé kì í ṣe lásán, kò lè jẹ́ lásán náà nù. Mo ti pè ọ́ sínú ìgbàlà. Mo ti pè ọ́ sínú àdúrà gbígbà. Mo ti pè ọ́ sínú iṣẹ́ ìsìn tó dára pé kó wá bá wa lọ. Wá bá wa lọ sínú ìjèrè ọkàn. Ó ní ìpè kẹrin tí mo fẹ́ pè ọ́ sí. Ìwọ náà wá kópa nínú wíwàásù ìrere. Ọ̀pọ̀lọpọ̀ wa à ń dúdọdún tá ò lè sọ̀rọ̀ lórí móhùnmáwòrán tàbí tá ò lè lọ sórí rédíò asọ̀rọ̀mágbèsì pé ẹ yá la tó fẹ́ wàásù ìrere. Ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ lọ́lọ́run fi sílẹ̀ tó jẹ́ irinṣẹ́ ìrere. Wá bá wa lọ sínú ìrere wíwàásù. O lè wàásù ìrere fọ́mọdé, o lè wàásù fágbà, o lè wàásù fọ́kùnrin, o lè wàásù fóbìnrin. Ṣùgbọ́n tí wọ́n gan ọ̀bá tí ìnígbàlà ò gbọ́dọ̀ wàásù ìrere o. Torí pé ìhìn búburú ló wà, eléyìí ò lè jẹ́ ìhìn rere. Èyàn kò lè fún ẹnikẹ́ni ní tí kò ní. Ṣùgbọ́n lọ́fẹ̀ẹ́ ló gbàgbàlà. Ìwọ náà báwọn ènìyàn sọ ìrọ̀ ìgbàlà ọ̀fẹ́ yìí. Ìhìn rere kò le. Ìhìn rere lọ̀rọ̀ ikú, sísin, àjíǹde Jésù Kristi àti pé ó ti lọ sí ìjọba ọ̀run, ó sì ń padà bọ̀. Ìhìn rere nu o. Wípé ọmọ Ọlọ́run gangan fúnra rẹ̀ ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa. Ìwọ kọ́kọ́ wo ẹsẹ̀ Kọ́ríńtì kìíní orí 15 yẹn. Ẹsẹ̀ mẹ́ta àkọ́kọ́ yẹn, ó ní ìjára èmi ń sọ ìhìn náà di mímọ̀ fún yín tí mo ti wàásù fún yín, èyí tí ẹ̀yin pẹ̀lú ti gbà nínú èyí tí ẹ̀yin sì dúró. Ó wá sọ̀rọ̀ ní pé ìrere yìí o, òun ti wàásù ẹ̀ fún yín o, wọ́n ti gbà o, wọ́n ti dúró nípasẹ̀ èyí tí a fi ń gbà yín là pẹ̀lú. Kí la fi gbà wọ́n là o? Ìrere.
nǹkan míì kì í gbáyàn là, iṣẹ́ ìyanu kọ́ ni iṣẹ́ ìgbàlà, ìfèdèfọ̀ kò gbáyàn là, ìrere ló ń ṣe kí ni o, ló ń gbáyàn là. Paul ní èmi ò ti ju ìrere Kristi, ó ní agbára Ọlọ́run ni sí ìgbàlà. Ó ní bí ẹ̀yin bá di ọ̀rọ̀ tí mo wàásù fún yín mú ṣinṣin, bí kò ṣe pé ẹ̀yin bá gbàgbọ́ lásán. Ẹ wá gbọ́ ìrere yẹn gan, nítorí pé síwájú ohun gbogbo mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́, bí Kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, àti pé a sìnkú rẹ̀, àti pé ó jíǹde ní ìjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ó ní ìrere. Wọ́n náà wá darapọ̀ mọ́ ìrere. Ó nílò láti gba iṣẹ́ Olúwa kó tó wàásù ìrere. Jẹ́ n bí ọ́ onígbàgbọ́, ìwọ tó olóò ti gba Jésù, ìjọ olóò wàásù ìrere kan. Ìwọ ti nígbàlà, kò kàn ọ́ bẹ́lòmíì ní. Ìjọ olóò fún yẹn níwèé ìléwọ́ kan. Ẹ̀yin olùgbọ́ mi gbogbo, wá bá wa lọ sínú jíjìn ìrere. Jẹ́ fi tí Matthew sọ fún ọ pé Ọlọ́run sọ pé òun ó ṣe fẹ́ni tó bá jíìn ìrere hàn wá. Matthew orí 28. Ẹ jẹ́ n kà láti ẹsẹ̀ 22 títí dé ẹsẹ̀ 20 rẹ̀. Jésù wá, ó sì wí fún wọn pé gbogbo agbára lé ọ̀run àti lé ayé lé a fi fún mi. Kò sẹ́lòmíì tó lágbára ju Jésù lọ. Nígbà tó wá lọ́run ti fún òun ti lágbára, òun ní alágbára yìí, ó wá nítorí náà ẹ lọ kí ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa baptisi wọn ní orúkọ Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Ó ní kí wọ́n máa wàásù ìrere mẹ́, ó ní kí wọ́n máa kọ́ orílẹ̀-èdè gbogbo. Tí wọ́n sì kọ́ wọn tán, tí wọ́n wàásù ìrere fún wọn tán, kan baptisi wọn. Ó ní tí wọ́n bá baptisi wọn tán, ó wá ní kí ẹ sì máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo tí mo ti pa ní àṣẹ fún yín. Ẹ wá wọ ẹsẹ̀ 20 yẹn níparí yẹn ní ẹ sì kíyèsí èmi wà pẹ̀lú yín nígbà gbogbo tí yóò fi dé òpin ayé. Àmín. Ó nílò láti gbàdúrà pé Olúwa wà pẹ̀lú mi mọ́. Tó o bá ń wàásù ìrere, kí l'Ọlọ́run ṣe o? Ó wà pẹ̀lú rẹ̀. Bá wa ká lọ, wá bá wa lọ sínú ìrere. Nítorí pé Ọlọ́run ti sọ̀rọ̀ nípa àwọn ajíhìnrere pé òun wà pẹ̀lú wọn nígbà gbogbo. Kí ló tún fẹ́ ju pé k'Ọlọ́run wà pẹ̀lú ẹ lọ? Níbikíbi tó bá wà, kò ní wà pẹ̀lú ọ nígbà díẹ̀, ìgbà gbogbo ni ó wà pẹ̀lú rẹ. Wá bá wa lọ sínú ìrere yìí. Wá bá wa lọ sínú ìrere yìí. Ìbùkún Ọlọ́run tó ga wà níbẹ̀. Wá bá wa lọ sínú ìrere yìí. Nítorí pé ìwàláàyè Ọlọ́run ni ó wà pẹ̀lú wa nígbà gbogbo. Wá bá wa lọ sínú ìgbàlà. Ìgbàlà yìí ọ̀fẹ́ ni. Ẹni tó bá ti nígbàlà, ohun t'Ọlọ́run sọ náà ni pé kò ní lọ sọ́run àpáàdì mọ́. Wá gbà á lọ sínú iṣẹ́ ìsìn, torí pé kò sí iṣẹ́ ìsìn tá a ṣe tí yóò já sásán. Wá gbà á lọ sínú àdúrà gbígbà, torí pé Ọlọ́run sọ pé tá a bá ti ké pè òun ó dáhùn, òun ó tún fún un láàtàlágbára hàn wá. Wá bá a lọ sínú jíjìn ìrere, nítorí pé a ní ìdánilójú pé Ọlọ́run yóò wà pẹ̀lú wa títí dé òpin ayé. Gbọ́ mi dáadáa, o ò lè ṣe nǹkan mẹ́ta yòókù yẹn kó lọ dáadáa tó o bá nígbàlà o. O ò lè gbàdúrà kó lọ dáadáa, o ò lè jí ìrere kó jí bó ṣe kó jẹ́, o ò sì lè ṣiṣẹ́ ìsìn kí iṣẹ́ ìsìn rẹ ṣe tẹ̀wọ́gbà. Ọ̀pọ̀lọpọ̀ ní onígbàlà tán ṣiṣẹ́ ìsìn, asán ní iṣẹ́ ìsìn wọn. Ọ̀pọ̀lọpọ̀ ní onígbàlà tán ṣiṣẹ́ ìrere, asán ní iṣẹ́ ìrere wọn. Ọ̀pọ̀lọpọ̀ ní onígbàlà tí wọ́n ń gbàdúrà sọ́lọ́run alààyè, èyí tó jẹ́ kí n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àdúrà náà asán ló já sí. Bọ̀ wá bá a lọ sínú ìrere, wá gba Jésù Kristi. Kọ́kọ́ wá gba Jésù. Tó o bá ti gba Jésù, o ti bọ́. Lẹ́yìn ìgbà yẹn, àwọn àǹfààní yòókù ó tún bá lọ. Èmi ò ní kó wá sọ́dọ̀ mi o, mo ní kó wá sọ́dọ̀ Jésù. Jésù ló ní ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì ṣe kí ni o,
tí a dẹrù rẹ̀ lórí. Ọ̀dọ̀ rẹ̀ nìkan ni ìsinmi wà, ọ̀dọ̀ rẹ̀ ni ìyà ìnípẹ̀kún wà, ọ̀dọ̀ rẹ̀ ni ìgbàlà wà. Má ṣe bí bàbá ó bá bù pé èmi ò ní bá yín lọ sínú ìgbàlà, wá sínú ìgbàlà lónìí. Ṣé o mọra rẹ lẹ́lẹ́ṣẹ̀? Ṣé o ti mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ rẹ o jẹ̀bi ikú? Torí ikú lè rí ẹ̀ṣẹ̀. Ikú níbo? Ikú lọ́run àpáàdì. Sọ pé Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Pé Kristi kú pa sín bó jíǹde nítorí rẹ, ó sì ń pèsè àyè sílẹ̀ fún ọ. Bíbélì wá ní tó o bá ti gba Jésù yẹn lólùgbàlà rẹ tọkàntọkàn, yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun. Ìbínú Ọlọ́run kò ní sí lórí rẹ. Gba Jésù yẹn lónìí. Kìí ṣe ojoojúmọ́ lèèyàn máa gba Jésù, kìí ṣe jọ́ mẹ́jọ mẹ́jọ, ẹ̀ẹ̀kan péré lèèyàn máa gba Jésù. Jẹ́ kó ní jẹ́ ẹ̀ẹ̀kan péré tiẹ̀ tọkàntọkàn, kó o sì kọ sílẹ̀ kó o mọ́ gbàgbé mọ́. Pé Jésù sọ́kàn rẹ báyìí, wípé Jésù ọmọ Ọlọ́run, ṣàánú fẹ́mi ẹlẹ́ṣẹ̀, kí o sì gba ọkàn mi là. Mo gba ẹ̀bùn rẹ tí í ṣe ìyà ìnípẹ̀kun fún ara mi lónìí. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là. N ò gbẹ́kẹ̀lé òmíràn jùwọ́ Jésù Kristi lọ. Jésù Olúwa wa, àmín. Ṣé o ti bá wa sínú ìgbàlà? Tó darapọ̀ mọ́ wa náà nínú àdúrà, tó darapọ̀ mọ́ wa nínú iṣẹ́ ìsìn, tó darapọ̀ mọ́ wa nínú iṣẹ́ ìjíhìnrere. Olúwa yóò wà pẹ̀lú yín. Ẹ ṣé Ọlọ́run tó dára sí wa fún òtítọ́ ọ̀rọ̀ yìí. Mo gbàdúrà pé kí àwọn ènìyàn yìí kí wọn kí ó lè bá wa lọ, kí wọn kí ó sì rí ìrírí ìdáhùn ìlérí tí ẹ̀yin Ọlọ́run fi fún wa. Ẹ ṣé torí pé ẹ ṣe léyìí fún wa. Jésù Olúwa wa, àmín. Wọ́n kọ àwọn nọ́mbà kan sójú móhùnmáwòrán. Ẹ kì í sáré pé mẹ́tẹ̀ẹ̀ta fún wa. Èyí tó kàn níbẹ̀ òun ni WhatsApp wa 07038085652 07087682122 àti 07055307492. Ẹ bá a sọ̀rọ̀ tẹ́ bá ní ìbéèrè tí nǹkan kò bá yé yín. Tó bá yẹ pé lóòótọ́ lẹ ní ìgbàlà lónìí, tẹ́yìn náà ti darapọ̀ mọ́ wa nínú ìgbàlà, ẹ dákun ẹ fi ìwé ránṣẹ́ sí wa pé mo ti di ẹni ìgbàlà lónìí. Yóò jí orísun ìbùkún fún iṣẹ́ ìránṣẹ́ yìí, yóò sì jẹ́ ohun tí yóò mú inú wa dùn púpọ̀. Ẹ ṣé torí pé ó lè ṣe léyìí. Olúwa yóò wà pẹ̀lú yín. 07038085652 07087682122 07055307492. Ó dàbọ̀. Nílé tiwa gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi.